sórí ìwọ tí yìí máa ń sáré yá ọ lára láti mú ọ̀rọ̀ ìgbésí ayé rẹ wá sí orí afẹ́fẹ́ láì tí ẹ̀ gbọ́ mi dáadáa. Sórí gbogbo àwa tó ń rí lórí social media yìí, we all monetize our page. Kò sẹ́ni tí ò ní monetization lórí page rẹ̀. So tó o bá wúkọ́ báyìí, advert bá ti yí sórí ẹ̀, owó ni. Tó o bá ti wá mọ̀ wípé nítò ọ̀rọ̀ rẹ ló fẹ́ gbé wá, ìwọ lo lórí ẹ̀kún kí wọ́n pa lábẹ́ wá. Ṣáró àlàyé mi ti ń yí ọ báyìí nísìn. Kò sẹ́ni tó máa pàtẹ́ tí ò ní fẹ́ tà ajé awọ gbá. Monetization wà lórí page agbọ́gbà tí ó ti sí monetization. Irú ìgbà táwa ìbẹ̀rẹ̀ àti ẹ̀mọ̀ pé nǹkan kan ó ti ẹ̀dẹ̀ ìjọ kan tí ó jẹ́ monetization. Ṣùgbọ́n nísìn monetization wà lórí page wa. Gbogbo everybody àfẹnjọ́ bá tí ì ṣe tiẹ̀. Tó bá ti wá mú ọ̀rọ̀ ìgbésí ayé ẹ wá, àtàwọn táyé wọn dáa tó tiẹ̀, àtàwọn táyé wọn ò dáa tó tiẹ̀, àtàwọn tó ṣe pé àwọn gan ń fi tiẹ̀ tọrọ, everybody will come and gbẹnu sí ọ̀rọ̀ ẹ. Tó ti ń yí ẹ báyìí nísìn. Orí pé mo ranjú wọn, mo ranjú wọn, mo tún lógo kí n lè rí ọ dáadáa, kójú mi kó lè clear, kó lè rí mi. We all monetize our page. Ẹni tí ò gbọ́n tó ẹ á dá ẹ lágọ̀, á rí ọgọ̀ pé ọkọ̀ yẹ ọ ṣe bẹ́ẹ̀ ni. O náà gbọ́n o. So rò lẹ́ẹ̀mejì kó tó wá sí orí afẹ́fẹ́. Ṣé yẹn wá túmọ̀ sí pé kí wọ́n dákẹ́ kú ni? Ẹ dákun, ńgbà tí kò tí ì sí social media, báwo làwọn èèyàn ṣe ń yanjú ọ̀rọ̀ ayé rí wọn? Kó tó di wípé kálukú ń ṣáná sí kámẹ́rà. Nígbà míì, àwọn tó rò wípé àbọ̀ ọ̀dá sọ̀rọ̀ gbogbo ọmọ Nàìjíríà ẹgbà ọ́ lọ́wọ́ gbá ẹgbà ọ́ lọ́wọ́ kòkò bàbá sásùn ni. Jọ̀ọ́ ó mọ iye àwọn tí wọ́n fẹ́ràn rẹ lọ́nláìn. Irú èmi báyìí ó mọ ẹgbẹgbẹ̀rún èèyàn tí ó fẹ́ràn mi lọ́nláìn. Wọ́n níye. So ti yí ọ. Bẹ́ẹ̀ náà ló ṣe rí lọ́fláìn. Gbogbo wọn kí ọmí bóyín sí ọ ládùúgbò ni wọ́n fẹ́ràn rẹ. Bí wọ́n bá ti rí ọ lórí afẹ́fẹ́ wí ọ sunkún lórí afẹ́fẹ́, ẹ̀rín lẹlòmí ọmọ fi ọrin. Number 1. Number 2 ni pé ẹni tó rò pé ó fẹ́ drag yẹn, the person might now end up winning. I'm telling you, mo ṣì ń bọ̀ lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ o. Ẹni tó feel pé ó fẹ́ drag kan bọ́ táyé ẹ̀ ṣe, kan bá ẹ ṣe gbásàwó yẹn, that person might end up winning. Nígbà míì ẹlòmíì máa ń ní good case. Àìmọye àwọn cases táwa náà ti tender online pé ntẹ́ni ìṣeré. Tá a dẹ̀ jàre, tá a mọ̀ pé ẹniyẹn ló jẹ̀bi wa. Tá a dẹ̀ seek public opinion. Bẹ́ẹ̀ kì í sọ̀rọ̀ relationship kankan, ó wá lọ, ó wá fẹ́ ìyàwó kan, ó wá ṣe kinní kan. Nobody, it doesn't change anything. Ó tún máa worsen case sí ni. Unfortunately, content creator tí ò bá fẹ́ sọ̀rọ̀ nípa trending case, àwọn èèyàn wá DM pé àti ẹ̀gbọ́n yín lórí ọ̀rọ̀ yẹn tí ẹ̀ wá dání dá. Mo rántí ìgbà kan tọ́rọ̀ kan ṣẹlẹ̀ recently tí mo buwọ́ lẹ́rán, comedian kan tájọ máa ń sọ̀rọ̀ dáadáa ló wá bá mi DM pé owó mọ̀ tí ẹ̀rẹ́ tí ẹ̀ wá dá ẹ̀ tí ẹ̀ wá san pa. Mo ní èmi ò fẹ́ ṣe nǹkan, bó fẹ́ sọ̀rọ̀ kí a bọ̀ pé just say something. Dákun torí Ọlọ́run. Ajọ́ ò ní gbé ọlọ́mọ lọ. Mọ́ gbé ọ̀rọ̀ ọkọ rẹ, ọ̀rọ̀ ìyàwó rẹ, mọ́ gbé wórí afẹ́fẹ́. Because at the end of the day, ẹni tó oníkan bẹ́ẹ̀ drag yẹn, that person will end up winning. Sórí gbogbo àwọn tó ń gbìjà ẹ online yẹn, tí wọ́n bá ti parí, tí wọ́n bá ti end the live stream wọn báyìí, all of them will go and rest ni. Ìwọ ló máa kù. O ò dẹ̀ lè retrieve fídíò yẹn kúrò lórí afẹ́fẹ́ mọ́. Sọ̀rọ̀ mi sì ń yí ẹbẹ́ yẹn. Lábala yẹn. Abala ẹlẹ́ẹ̀kejì ni wípé problem tó ní kan bẹ́ẹ̀ solve yẹn, kò sẹ́ni kankan tí ó bọ̀ solve problem. You can do it offline. Àìmọye ọ̀rọ̀ offline. Bẹ́ẹ̀ ni. Ìtawà kọ́ tá a tún kọ́ mọ́ sẹ́ni. Ọ̀rọ̀ kan wà téèyàn bá ti sọ fún ẹ confidential kò gbúdọ̀ dórí afẹ́fẹ́. Ọ̀tọ̀nu. Ṣùgbọ́n pé ló wá ta wá káwọn kan tan kámẹ́rà sí ẹ lójú. Kó wá mọ́ wá sọ àlàyé ọ̀rọ̀. Kò lè pay ẹ o. Lábala ọ̀rọ̀ especially ẹni tó ti fẹ́ kí o ti bímọ fún, bọ́ọ̀ bímọ fún gan. Àwọn míì máa ń ṣẹ̀yàn gan tó jẹ́ pé àwa tá a wà lórí ìkànnì tó ṣe pé ní ìwà tẹ́lòmíì ó wù sí ìyàn gan. In fact, tí ìbá ṣe pọ́nrọ́ èèyàn bá lọ́kàn, àwọn tírú ẹ̀ ṣe wọ́n ń gba abẹ́rẹ́ lọ́wọ́ báyìí ni. You will have every evidence to nail that person. You just let them be. Lábala yẹn. Then lábala ọ̀rọ̀ Farida pẹ̀lú ìyálé ọlọ́mọ mẹ́fà pẹ̀lú ọkọ ẹjọ́ nítorí Ọlọ́run.
nobody is wrong and nobody is right oníkálùkù máa sọ̀rọ̀ bó bá ṣe yé sí ni tá a bá jẹ́ ẹbí ìyálé yẹn ọlọ́mọ mẹ́fà dóò náà a mọ̀ pé overdo làwọn náà wọ́n overdo pẹ̀lú ọmọ tí wọ́n bí tọ́pọ̀ ní kì í ṣe pé bóyá ọlọ́run bùn wọ́n ń bèjì àbọ̀ ọlọ́run bùn wọ́n ń bẹ̀ta ìkọ̀ọ̀kan náà ń bí ọmọ òun ẹ dákun torí ọlọ́run ẹ má jà crucify wọn. ẹ rí i pé first video tí mo ṣe lórí ọ̀rọ̀ yẹn mo sọ̀rọ̀ nípa Farida pé kí Farida jẹ́ kí bọ́ọ̀dà mọ́ lọ lé kó tó di pa àwa gbọ́n interview àwọn mẹ́tẹ̀ẹ̀ta. I haven't heard from the mouth of the three of them. ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run don't let us crucify them. tá a bá jẹ́ ẹbí ìyálé àní ní kó dọ́mọ márùn-ún tọ́jú torí márùn-ún ló kù nú ọmọ òun. sọ̀rọ̀ mi ti ń yá now àdẹ̀wà padà gbọ́ pé ọkọ yẹn gan wà abandon wọn. Of course ọ̀rọ̀ Farida pẹ̀lú ọkọ is not today kì í ṣe fresh ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ tipẹ́tipẹ́. Now tá a bá jẹ́ ẹbí Farida àní ní kó mọ̀ rí ayọ̀ tàbí kó mọ̀ dúró síbi tó bá fi òun ti find peace. tá a bá dẹ̀ jẹ́ ẹbí ọkọ àní ní kó lọ síbi tí ò ti nísinmi. ASP tóun àtìyàwó ẹ̀ lura wọn pa lẹ́nu ọjọ́ mẹ́ta we are still mourning them. àmọ́ wọn rí bẹ̀dẹ̀ are human being. tó bá jẹ́ pé ṣe náà hanra wọn léwọ̀n bí ASP àtìyàwó ẹ̀ ṣe hanra wọn lémọ̀ á tún mọ̀ wò pé a tún ti lost àwọn èèyàn ní society ọlọ́run ò dẹ̀ jẹ́ ká lost wọn therefore ẹ má jà crucify wọn. Table can turn on anybody. That is the reason tí mo sọ pé nobody is right nobody is wrong. ipò tó wà lọ́wọ́ ọkọ lónìí kò túmọ̀ sí pé ipò yẹn ló máa wà lọ́la because life happens and life is a pendulum. èèyàn tó jẹ́ first lénìí ó lè jẹ́ third lọ́la kò sí tí ò lè ṣẹlẹ̀. so tó bá yẹ pé ẹbí wa òun ní ìyálé ọlọ́mọ mẹ́fà àní crucify ẹ̀ náà toró náà lẹ́bí òun náà láwọn tó díẹ̀ sí yóò níyá yóò ní bàbá yóò láwọn ẹbí. tó bá jẹ́ family wa ní Farida àní sọ wípé nítò kó rí mẹ́ńbò ṣe rí yẹn tó bá jẹ́ family wa lọ́kọ àní ní kó dúró síbi tí ò ti rí ayọ̀. so ẹjọ́ nítorí ọlọ́run ìwọ̀nba crucifixion tá a bá fẹ́ ṣe ẹ jẹ́ ká ṣe níwọ̀nba oníkálukú dem pretend ni we have a kind of Farida in our family. Everybody has one or two Farida in their family. tẹ́ ẹ̀ bá ní nuclear ẹ̀ ní less than dead ó fẹ́ mọ̀ sí family tí ò sì single mother. Everyone has the kind of ọlọ́mọ mẹ́fà in the family. tó o bá ní direct ó ní extended. Everyone has the kind of bọ̀dá yẹn in the family. ẹ lọ ń kú àbí brother àbí cousin àbí nephew yín kan tí òun àtìyàwó tí ò sí peace ń bẹ̀. ni mo ṣe sọ pé mọ̀ gbọ́rọ̀ ẹ̀ wá social media. àwọn tó ń rojọ́ fún social media ń ìṣòro tiẹ̀ gan ga ju tiẹ̀ lọ. kò sí family kan tẹ́ ẹ̀ ní rí one Farida díà. kò sí family tẹ́ ẹ̀ ní rí ìyálé yẹn irú ẹ̀ kan tó jẹ́ ọlọ́mọ yọyọ tó pọ̀ tó yẹn níbẹ̀. kò dẹ̀ sí family tẹ́ ẹ̀ ní rí uncle kan tíyàwó tóun àti ẹ̀ ò ní peace. Nobody is wrong nobody is right. ẹ má jà crucify èèyàn ẹ̀kọ́ ni ẹ jẹ́ akọ́nú ọ̀rọ̀ sọ̀rọ̀ mi ti ń yé abáyé nísìn. ẹ ń bá mọ̀ pé bùkátà tó ń dálẹ̀ yìí agbára àwọn ò gbé mọ́ wulẹ̀ dá bùkátà tàgbára rí ò gbé mọ́ dá síra rẹ lọ́rùn mọ́ lọ bí ọmọ rẹpẹtẹ. ẹ dákun ẹ̀yin tẹ́ ń bímọ tó pọ̀ yẹn báwo lẹ ṣe ń ráyè èdòkó gan báwo lẹ ṣe ń ráyè èdò ọkọ yín because tí bùkátà tó bá ti pọ̀ jù tí wàhálà bá ti pọ̀ jù nù lé báwo lòbó yín gan ṣe ń le. tẹ́ ẹ bá fẹ́ gbádùn okó ẹ má máa bí ọmọ tó bá ti pọ̀ jù tọ́mọ bá ti pọ̀ jù wàhálà ìtọ́jú ọmọ ẹ̀ nílé rókódó ẹ̀ nílé ní strength àti dókó. because study says that intercourse is exercise agbára ni exercise ni. so ìwọ tó ti ṣe wàhálà tó ti bímọ mẹ́fà báwo lo ṣe ń ra ní time àti dókó. báwo ìgbà o lè because o lè ní time o lè ara because on a norms wàhálà àwọn ọmọ yẹn ó ti máa overshadow ẹ. then ẹ̀yin tẹ́ bá fẹ́ gbónára níwọ̀nba. ìyálé tán ló lọ ba ṣọ́ọ̀bù Farida jẹ́ torí tẹ́ bá wo interview máa yẹn ó sọ pé Farida lọ́kàn ni pé obìnrin tó ti lé kúrò lára òun ó ti tó mẹ́ta ọlá pé Farida kan ní ọkàn ni. wọ́n ló lọ ṣọ́ọ̀bù Farida ó lọ fọ́ mannequin ó fọ́ bèbí ó dàǹbarú gbogbo nǹkan níbẹ̀. nígbà tí wọ́n ń sọ̀rọ̀ yẹn tẹ́yìn kan wá ń jiyàn pé irọ́ ni mo ní irọ́ ni kíni èmi ti rẹ́ni tó lọ bu ìgbẹ́. I'm telling you offline láti ṣe kéèsì yẹn ni mo sọ pé there are cases offline you don't need to come and gbé sí gbogbo àgbáyé. ó rí i pé ọkọ òun fẹ́ ìyàwó they are Muslims o. ó dẹ̀ lọ sí kódà mo ń béèrè pé ibo náà ti rí gbẹ́ wọ́n ní àdúgbò àwọn kan wà níbẹ̀ tí sọ́kèwé wọn ti kún àwọn ilé face me I face you tó ti pé wọn lé lérò púpọ̀ yẹn ẹjẹ́ adáwó kákó sọ́kèwé àwọn èèyàn ò dáwó ṣe mọ̀ pé ilé lérò púpọ̀ ẹnu kì í tètè kò so sọ́kèwé wọn yẹn ó ti já lórí. ìyàwó yẹn dẹ̀ wọ glove
ó lo nose cover ó dẹ̀ lọ mú bucket àti pefin bò ó lọ bu ìgbẹ́ ní sọ́kèwé ó bù tó kún sínú bọ́kẹ́tì ó dẹ̀ lọ fọ́n sí rẹ́sítọ́ráǹtì tí gẹ́ẹ̀ yẹn tó ti ń ta oúnjẹ gbogbo kọ́sítọ́mà fọ́n dànù ni wọ́n fọ́n dànù débi wípé ní fún odidi oṣù kan gẹ́ẹ̀ yẹn ò lè ṣí ṣọ́ọ̀bù so mannequin tí ìyáálé lọ fọ́ gbogbo bèbí gbogbo irinṣẹ́ Farida tán ló lọ fọ́ tán náà fi gbé nígbà yẹn àwọn obìnrin ń ṣe dáadáa èmi ti rí mo ti tírìtì kéèsì kan bẹ́ẹ̀ yẹn tí ìyáálé lọ bùgbẹ́ tó lọ fọ́n ìgbẹ́ sí ṣọ́ọ̀bù ìyàwó kékeré ṣó ti yé wa now ìgbà tán bí bàbá tán bí bọ̀dá yẹn léèrè pé ṣó rẹ́dì láti fi Farida lẹ̀ ó ní ọmọ ọlọ́mọ tó ti build brand ẹ̀ kóhun tó pàdé ẹ̀ tó wá fẹ́ bà brand ẹ̀ jẹ́ òun ṣe wá fi kalẹ̀ lẹ̀ kì í ṣe pé bẹ́ẹ̀ torí owó ló ṣe fẹ́ òun fóònù ẹ̀ gan lòun tó ń lò ilé ṣe rí wípé ọ̀rọ̀ yẹn wọnú ara wọn kò dẹ̀ sẹ́ni tó rọ́ǹgì kò sẹ́ni tó ráìtì ẹni tán lọ bùgbẹ́ sílé ibi tó ti ń ta oúnjẹ ṣó ti bà bísínẹ́sì source of livelihood ọmọ ọlọ́mọ jẹ́ restaurant tó ti ní kó tó di wípé ó wá fọ́kọ ni mo ṣe ní bára wa bá máa gbóná ẹjọ́ gbóná níwọ̀nba ṣó ti yá báyìí nísìn eventually máa yẹn padà fẹ́ lédìhun torí yẹn ni kó mọ̀ lọ́hùn ò tiẹ̀ fẹ́ mọ́ òun ò fẹ́ wàhálà àwọn ẹbí ọkọ fúnra wọn náà gbéra ṣẹ̀ lọ bẹ́gẹ́ yẹn láwọn tán tiẹ̀ mọ̀ sí relationship yẹn gangan tẹ́lẹ̀ so ọ̀pọ̀ lọ fọ́ bèbí ó lọ fọ́ mannequin yẹn òun nìkan kọ́ ló ń ṣe àwọn míì náà ń ṣe èmi ti rẹ́ni tó lọ bùgbẹ́ sínú rẹ́sítọ́ráǹtì ọmọ ọlọ́mọ tó ń fọ́n ìgbẹ́ síbẹ̀ pẹ̀lú kọ́sítọ́mà nínú ṣọ́ọ̀bù imagine kó o ní bísínẹ́sì kí ìyáálé kan wá bùgbẹ́ kó fọ́n sí inú ibi tó ti ń ta oúnjẹ for that matter so yá báyìí nísìn so ẹ dákun torí Ọlọ́run béèyàn bá fẹ́ crucify èèyàn nítorí afọ́kọ ẹ dákun ẹ já ṣe níwọ̀nba then ẹ̀yin society náà allow the singles to breathe àti single lady àti single mother ẹ jẹ́ kí wọ́n breathe tó bá ń ṣe ìyàwó fèsì ìyàwó tó ṣe tó bá wà nílé ọkọ fèsì ilé ọkọ ẹ kò sí nǹkan tó kọ̀ọ̀kan single lady àbí single mother kankan because as much tí ẹ bá ń pressurize wọn àwọn ọkọ yín náà máa fẹ́ kò dẹ̀ sí anybody máa ṣe sí gbogbo ó máa ṣẹ̀wọ̀n táwọn pariwo yìí ràn lẹ́wọ̀n náà kárí ná ràn lọ sí ẹ̀wọ̀n kárí at least bóyá wọ́n tiẹ̀ máa break record. It's good to be a record breaker. You can break that record. You can be the first woman tó máa rọ́kọ ẹ̀lẹ́wọ̀n. Ìyẹn ò tuntun yóò lọ yóò dé náà ni. Ìwọ náà ló máa padà lose. So ẹjọ́ ń torí Ọlọ́run whatever tá a bá fẹ́ ṣe ẹja ṣe níwọ̀nba. Ẹ má jà overdo. Irú bèbí tí ìyáálé lọ fọ́ ní ṣọ́ọ̀bù Farida yẹn èmi ò feel pé yẹn ó nídìí. Then yìí tó lọ bùgbẹ́ sí restaurant oní restaurant náà there is no I don't think that is need I don't think you need all of that. Àwọn ọkùnrin náà sì leléyìí tán bá ti nínú àwọn òdùn pẹ̀lú ẹnìkan kò sí yọnu ọ̀rọ̀ Farida yàwó lẹ́ ń sọ ni bí wọ́n bá fẹ́ yàwó lé Farida náà wọ́n fẹ́ yàwó lé bó bá fi Farida lẹ́ẹ̀lẹ́nì kí kúkú ṣe Farida nìkan lóun fẹ́ ó lóun ti fẹ́ àwọn èèyàn tó jẹ́ pé woman yẹn ló máa ń lé wọn lára òun bọ̀dá náà ẹ̀yin náà overdo ẹ̀yin ọkùnrin míì náà máa ń overdo olóòsanwó wọ́n ní kán lọ gbóúnjẹ tó bá tún ti ṣe patí wàá fún lówó aṣọ patí owó mọ́tò tí ó wọ̀ lọ patí overdo lẹ́yìn náà ń ṣe sà Ọlọ́run gbọ́ you do overdo tẹ́ ń ṣe yẹn ló ṣe wò pé tóun bá fi bùkátà pa yín lórí yóò help ayé òun dẹ́ni ìwọ tó lọ ń gbọ́mọ̀ràn lọ́dọ̀ àwọn aládùúgbò sọ ara rẹ̀ ìmọ̀ràn kó yọ baby planning àbí family planning tí ń bẹ lára rẹ̀ ń láwọn àǹtí àdúgbò kan náà fún ládvice pé kó fi bùkátà pa tó tún fi lóyún ọmọ ọwọ́ ẹ̀yẹn gẹ́gẹ́ bí n ta gbọ́ o àwọn kan náà tó tan kámẹ́rà sí lójú pé kó máa ṣe fídíò torí Farida sọ nínú interview tẹ́ bá gbọ́ pé ìyálé òun ò kì í ṣèyàn tó láìkí social media bẹ́yẹn náà pé àwọn tó ń fẹ́ràn òun náà ń sọ ọ̀rọ̀ sí lẹ́nu tó fi ṣe fídíò tó ṣe jáde yẹn ojú òde fẹ́rù ẹ̀kú orí ìkànnì náà la wà tára wọn kan tí wọ́n tan kámẹ́rà sí girama kan lójú tán ni kó máa bú alájà tó ń bú alájà pé wọ́n lòun mú okó ọkùnrin tí mo fi sọ́ngbà yẹn wípé ní kí ló special nù pé yàn kan mú okó ṣe bọ́kọ rẹ̀ ni wọ́n ti fẹ́ra wọn kì í ṣe zìnà náà ń ṣe àwọn kan náà ń sọ̀rọ̀ fún mọ̀mọ́ ẹ lọ tẹ́ bá lọ wo fídíò yẹn àwọn kan náà ń sọ̀rọ̀ sí ìyá yẹn lẹ́nu ẹ má jẹ́ káwọn èèyàn máa sọ̀rọ̀ sí yín lẹ́nu gbogbo nǹkan tí ìyá lẹ́yìn ṣe ọlọ́mọ mẹ́fà yẹn tó ṣe wọ́n kọ́ ni ẹ wá wo ibi tí gbogbo ẹ̀ wá láǹdì ẹ̀ sí nísìn because ọkọ ti jẹ́ kó yé wa pé ńgbà tán ní ṣọ́ọ̀fì Farida lẹ̀ ó ní ṣáfẹ́ jẹ́ kó ń kú ni brand ọmọ ọlọ́mọ tán ti bàjẹ́ then another lesson tẹ́ ẹ bá ti ń búlì ìyàwó kejì ìfẹ́ tọkọ ní sí ọmọ pọ̀ sí ni that is it tọ́kọ ẹ bá ti fẹ́ yàwó
tó bá ti ń búlì ìyàwó yẹn tó ń sọ̀rọ̀ àlùfàǹṣá sí tó ń ba tiẹ̀ jẹ́ tó da bísínẹ̀sì ẹ̀rù tó ba bíráǹdì ẹ̀ jẹ́ gbogbo akitiyan tó bá ń ṣe láti lè bring ìyàwó kejì yẹn dáhùn ọkọ òun ò fi mọ́ nífẹ̀ẹ́ rẹ̀ sí ni ìfẹ́ rẹ̀ ó fi mọ́ pọ̀ torí ó mọ̀ wò pé títorí pé ó fẹ́ òun ló ṣe fẹ́ ba yí ẹ̀ jẹ́ so wọn wá dúró tì yányán eléyìí tán lọ fún ìgbẹ́ sí rẹ́sítọ́ráǹtì wọn àti ìfẹ́ gẹ̀yẹn gan wọlé o wọ́n sì ń fẹ́ sọ́nà ni o bóyá tí ìyáálé bá sì fajú ọkọ mọ́ra tó bá bẹ̀ tó sunkún sí lọ́rùn bóyá yóò tiẹ̀ change mind bóyá kò ní fẹ́ gẹ̀yẹn mọ́ gan àti gbowó ògbà yẹn ní ìsìn tó ti lọ bá bíráǹdì ẹ̀jẹ̀ tí ò lè ṣí ṣọ́ọ̀bù oṣù fóṣù kan odidi oṣù kan ni ò fi ṣí ṣọ́ọ̀bù ní ìsìn ó ti padà fẹ́ báyìí ní ìsìn tó ń sọ gbogbo nǹkan tá a mọ́ fìpá máa ṣe láti discredit obìnrin kékeré yẹn ọkọ wọn fi mọ́ nífẹ̀ẹ́ sí ni bọ́lọ̀ ń ṣe dáyé nìyẹn and life is a pendulum table can turn èèyàn tó jẹ́ first lẹ́ni anything lè ṣẹlẹ̀ àìmọye ìwọ gan tó jẹ́ first tó wà ń bì kan ṣó o tí ní àrídájú tí ó ṣẹlẹ̀ sí wọ gan lọ́la so ẹ dákun torí ọlọ́run everybody has a kind of we have one Farida in family we have one Mr. Ṣẹ́gun in the family we have one ọlọ́mọ mẹ́fà in the family bí ò ti ẹ̀jọ́ ọmọ mẹ́fà lẹ́ni tá a ní bí a léèyàn kan tó náà jẹ́ pé èèyàn tó jẹ́ pé ó jẹ́ ìyálé tó fẹ́ yàwó lé bá a ní nuclear family a nílẹ̀ extended ọ̀pọ̀lọpọ̀ àwọn tó fẹ́ pa Farida yìí ẹlòmíì ìyàwó kẹjọ nìyá rẹ̀ nílé bàbá rẹ̀ ẹlòmíì òun gangan tó tan kámẹ́rà tí ń búlì Farida òun gan ìyàwó kẹrin lòun náà ni mo ṣe sọ pé má gbé ọ̀rọ̀ ẹ wá sí social media má gbé ọ̀rọ̀ ẹ wá sí orí social media àwọn tó máa ní kán bẹ́ẹ̀ dá sí i láfẹ́fẹ́ yẹn ayé wọn ọ̀dà tó tiẹ̀ ayé tiẹ̀ dáa ju tiẹ̀ lọ live and direct tá a bá jẹ́ bíi Farida àní ní kó wà bó ṣe wà yẹn bẹ́ẹ̀ ni mo sọ fún yín tá a bá jẹ́ bí ìyálé àní ní kó dá tọ́jú ọmọ márùn-ún tá a bá jẹ́ bí ọkọ àní ní kó kú irú ASP tó kú sìn àwọn fámìlì ẹ̀ wọ́n á mọ̀ pé àwọn lost nǹkan àwọn immediate family ẹ̀ wọ́n á mọ̀ pé yes nǹkan kan bọ́lẹ̀ lára wọn bẹ́ẹ̀ náà ni ìyálé tóun àtọkọ jọ ṣe kíni tí wọ́n jọ para wọn so ẹ jọ ń torí ọlọ́run tá a bá fẹ́ kan àgbélébù láti crucify àwọn èèyàn ẹ jẹ́ á kàn níwọ̀nba ẹ jẹ́ á frustrate àwọn èèyàn níwọ̀nba because table can turn tó o bá sí ní situation wọn lọ́la ọmọ tó o bí lè wà nínú situation wọn lọ́la bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ somebody who is important and who is dear to you kò ń ṣe gbogbo ẹni tó lọ ṣèyàwó kékeré ló torí ojú kòkòrò lọ typical example ni Farida yìí tó rọ́kọ yẹn sọ ó ní kò torí owó fẹ́hùn ó ti build brand ẹ̀ ó ti ní business ẹ̀ kóhun tiẹ̀ tó pàdé ẹ̀ ever àlàáfíà òun lòún dẹ̀ wá lọ síbẹ̀ so kì í ṣe Farida gan ló kọ́kọ́ fẹ́ ó lé èèyàn mẹ́ta ni woman yẹn ti lé lára òun so tá a bá ní kí Farida lè lọ́nsìn kò ní padà sọ́dọ̀ lọ́mọ mẹ́fà obìnrin míì ni ó wà lọ tí Farida ò bá gbà ẹlòmíì máa gbà so ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká mọ̀ ronú ọ̀la pẹ̀lú nǹkan tá a bá ń ṣe and it shall be well with us landness home and property ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká gbàgbé gbogbo àwa tá a fẹ́ ra lẹ̀ ní Èkó ní Kòròdú tá a fẹ́ ra lẹ̀ ní Ìbàdàn anílẹ̀ náà lógùn state ẹ jọ̀ọ́ a lè contact landness home and property directly a dẹ̀ lè contact èmi náà màá fi nọ́mbà mi sórí screen yìí mo lè assure wa débi wípé landness home and property ilẹ̀ tá a bá rà ń bẹ́ ilẹ̀ tó fọkàn balẹ̀ ni a máa gba sí ọ̀fọ̀ wa kò sí extra charges gbogbo corner piece everything gbogbo ẹ̀ náà ti calculate papọ̀ ọkàn wa dẹ̀ máa balẹ̀ ń bẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run we can come to my WhatsApp directly and we can contact landness home and property also directly ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ra lẹ̀ àwa tá a wà ní diaspora please let us buy ilẹ̀ here in Nigeria and let us acquire things tá a mọ̀ wípé ní ó máa jẹ́ èrè fún wa lọ́la má gbé ọ̀rọ̀ ọkọ ẹ wá social media má gbé ọ̀rọ̀ ìyàwó ẹ wá social media go and seek counsel from elderly people lọ seek counsel. You don't need to bring it sórí afẹ́fẹ́. It shall be well with us. Ẹ ṣé gan.